ẹni bá ti ṣe náà sọ fún kó máa ṣe lọ ọlọ́dẹ àjàdáwò ìsàn ìlànà ìsàn ọlọ́dẹ kò sí ẹ̀sẹ̀ kátà àbìsàn dáadáa tó kọjá dáadáa lẹ́yìn iṣẹ́ tó bá lónìí ìkan lára àwọn àfáà ni wọ́n gbé ọmọ rẹ̀ wá bá lẹ́yìn ìgbà tó kí jímọ̀ tán òkú ọmọ rẹ̀ wọ́n ní ọmọ tó ẹ̀yẹ ẹgbẹ́ ẹyẹ ọmọ àrùn ọmọ agbé òkú ọmọ ránṣẹ́ sí ìmọ̀mù wa kú ẹkú. nígbà tí wọ́n fi wá sí fúnra àwọn ìgbà ìmọ̀mù wa ní bí òun máa ń gbé tọ́lọ̀ wọn gbà lọ sí ìlú. ẹ̀rọ àbúrò àti ọ̀gá lọ́wọ́ àgbà. ìmọ̀mù ní bí òun máa ń gbé tọ́lọ̀ wọn gbà lọ sí ìlú òun ló mọ tó ń ṣe síwájú ọlọ́run. ẹ̀yin lẹ́yìn ṣe lónìí tẹ́lẹ̀ tí wọ́n wá dé ayé wọn wá ní àmọ́ pé tí ó gbà dé rè wọ́n pe ìyá kan ní wúmù ríkà ìyá ríkà dáadáa ni wọ́n gbogbo aláàdúgbò ti mọ̀ ìyá yìí bọ́ọ̀ bá fẹ́ dàrú nílé ìyá yìí ni yóò mọ̀ bá gbára sí yóò mọ̀ gbẹ̀yìn pé ọ̀rọ̀ gbọ́dọ̀ dàrú ẹni tí ò bá rí jẹ ìyá yóò fún jẹ ẹni tí ò bá rí ìyá yóò fún gbogbo ayé wá ń pè yàtọ̀ lágọ̀ báyọ̀ ṣe máa pe bàbá wa àgbà láyè lágọ̀ ìpè òbí ti náwó dáàbà ẹ̀wọ̀n bí ti náwó nígbà tí òṣìṣẹ́ owó bẹ́ẹ̀ sì ni bí ò bá gbọ́ ò lè gbọ́ ẹni tí ò bá gbọ́ ò lè gbọ́ ẹni tí ò bá yàgbà ò lè jèrè ọlọ́run àwọn yàgbà síwájú ọlọ́run ni àwọn sẹ́yìn náà Usman radiyallahu ta'ala anhu Abubakar radiyallahu ta'ala anhu kótó ní bí ànábì sọ ilé ẹni jẹ́ ọmọ àlùjánnà iṣẹ́ ibi ọkọ lọ́sẹ̀ wọ́n ti ṣe kẹ́kẹ́ síwájú àtẹ́lẹ̀ sallallahu alaihi wasallam. sẹ́yìn náà Abubakar radiyallahu ta'ala anhu gbogbo tó ní padà ó ní kò tẹ̀lé ànábì pé ànábì yìí ti ráyá kò wá ṣẹ́kù ká ìlera sílẹ̀ ọmọ rẹ̀ wá ní báàlù mọ̀ ṣẹ́kù kàkà sílẹ̀ kí lè ní ọmọ wá jẹ bàbá rẹ̀ ní mo ṣẹ́kù ọlọ́run sílẹ̀ mo tọ́jú ọlọ́run sílẹ̀ ọlọ́run ló mọ̀ jẹ ọlọ́run sì yọ ọlọ́run sì yọ. ìyá yìí wá ta nínú ìyá yìí ó dá púpọ̀ sí gbogbo ará àdúgbò àwọn káwá tẹ lọ́dẹ̀ bọ́wọ́ bá dà wọ́n ládùúgbò ìyá yìí ló yanjú ẹ̀ ọlọ́run ló mọ iye èrè tí ayé ó rìn látara ẹgbẹ́ bọ́wọ́ ará àdúgbò ṣàwọ́dàrú nígbà tí àyíwá kú dá ilé ìyá yìí wá dá ojú àwọn ọmọ yìí wá dá bí ìyá wa ti dá tó àwa lẹ́ni kẹ́ni wá lè yá wa ọlọ́run wọn wá ìgbé èmi ọlọ́run lọ kí jẹ́ yẹn gbé ẹ̀yin lẹ̀ ẹ̀lẹ́yìn àwọn yóò padà wọ́n wá tí wọ́n padà wọ́n wá dúró ẹjẹ́ tí ìyá ń ṣe nígbà tó lọ díẹ̀ gbogbo àwọn ará àdúgbò yìí wọ́n wá ní ẹ̀gbọ́n afẹ́sọ àdúgbò yìí jẹ́nẹ́rà afẹ́sọ lórúkọ àwọn ọmọ orúkọ tá a sọ àdúgbò yìí àdúgbò tí ń jẹ́ orúkọ báyìí àdúgbò tí ń jẹ́ orúkọ báyìí àdúgbò tí wọ́n á ń jẹ́ orúkọ báyìí àmọ́ abẹ́lẹ́ yìí gbogbo wà lábẹ́ orúkọ ọ̀kan ṣoṣo gẹ́gẹ́ bí a ṣe máa rí oríṣiríṣi àdúgbò lábẹ́ àpápá wọn á ní ẹ̀dá kò orúkọ làwọn àpò báyìí níbi tí wọ́n ti wá ń sọ̀rọ̀ lẹ̀ kí wọ́n ti wà ìyá tó ṣe wá lóore kúkú yìí kà ní wọ́n lè ìyá tó ṣe wá lóore yìí ṣe jẹ́ á sọ gbogbo àdúgbò yìí lórúkọ ìyá yìí ká lè bá àmọ́ fi gbàgbé ìyá yìí ká lè bá fi dúpẹ́ oore tí ìyá yìí ṣe wá níbi tí wọ́n ti wá balùwẹ̀ wọn lè kọ́ ẹja sọ ní ọmọ òyìnká ọwọ́ sọ àbúrò yìí ní òyìnká pẹ̀lú ìyànda ọlọ́run ọmọ òyìnká ló padà sí Amẹ́ríkà gẹ́gẹ́ bí Ìbàdàn fẹ́ pé ẹ̀bá ọ̀dàn ló di Ìbàdàn wọ́n Amẹ́ríkà wọ́n á ṣe wọ́n wà ní God bless America God bless ọmọ òyìnká ìyá ọmọ òyìnká ni wọ́n ṣàtúnṣe àwọn pé ọlọ́run bá wa blẹ́sì ìyá ayé tó lọ. ẹ bá ń pariwo ọ̀dà dáadáa wọ́n Amẹ́ríkà bá jí lójú ọjọ́ wọn lọ God bless America kò tí ì ṣire kò sì ń tó ṣàdúrà fún ìyá ló ń ṣàdúrà fún gbogbo ẹni bá ṣe dáadáa bó ṣe dáadáa tó yóò padà pèsè ẹjọ́ kan.